Naam, salaam alaikum warahmatullahi wabarakatuh. Akí gbogbo wa. Naam fẹ́ ṣe fídíò kékeré kan bọ̀. Mi ò fẹ́ kó gùn, bọ̀ kò sí bí ó ṣe ní fẹ́ gùn díẹ̀. Nípa ọ̀rọ̀ tí àwọn sheikh wa, Ṣọlágbẹrú, Ubandoma gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀ kọ́lọ́njà rí wọn pẹ́ tí wọ́n sọ níbi launching àfáà wa Muhammad Maruf tí wọ́n launch ní Ganmọ. So wọ́n sọ̀rọ̀ láwọn lọ́rọ̀, so wọ́n ṣàn sọ̀rọ̀ Darul Kitab, wọ́n sọ̀rọ̀ Darul Uloom, sọ̀rọ̀ Darul Uloom àtọ̀rọ̀ Darul Kitab yẹn méjì tó sọ yẹn ni mo wà concern lé lágbàá tí mo ti gbọ́rọ̀ yẹn ara mi ò balẹ̀, ó ń gba orí mi ń lọ lọ́tùn lósì pé àbòsí ńláńlá lélẹ̀, àbòsí ńláńlá lélẹ̀, àbòsí ńláńlá lélẹ̀. So màá mú àwọn nùkútọ̀ mẹ́rin wá. So nínú àwọn nùkútọ̀ tí mo fẹ́ mú wá, àwọn point bíi mẹ́rin sí márùn-ún. Nínú àwọn point tí mo fẹ́ mú wá, èyí tí ó jẹ́ ìgbẹ̀yìn bẹ̀ àbí kí n fi sáàrin, òun ni nípa ẹni tó jẹ́ ọmọ Darul Kitab tó wá jáde ní Azhari, ọmọ Darul Kitab gangan ni tó jáde ní Azhari. So ọ̀rọ̀ tó sọ nípa Darul Kitab àti àwọn ìdíde ọ̀tá táwọn yẹn dìde ọ̀tá sí. Àkọ́kọ́ náà kí n tó lọ síbẹ̀, kí ló ń jẹ́ àwọn sheikh wa Ṣọlágbẹrú? Kí n tó lọ sọ́dọ̀ wọn, gbogbo àwọn tá jẹ́ àyàn àgbààgbà Markaz, ẹ dákun, ẹ má jẹ́ ká fi ara wa wọlé. Kò sí bá ṣe lè máa ṣe ojú ayé sí àwọn tó jẹ́ ọ̀tá Sheikh Adam àti Markaz tá ń ṣojú ayé pé ká bá wọn ṣe, ká ṣe ojú ayé, ká nífẹ̀ẹ́ wọn. Tí wọn bá ti nífẹ̀ẹ́ àfáà wa, tán ti nífẹ̀ẹ́ lékè wa, gbogbo ojú ayé tá ń ṣe yẹn yóò máa já sábòsí, á dẹ̀ máa kan àbùkù ńbẹ̀. Wàláhì yóò máa já sí àbòsí, a sì ní rí nǹkan kan ńbẹ̀ tó jẹ́ àbùkù. So ẹni tó bá ti jẹ́ aláwọ̀kọ́ ọ̀rọ̀ nìyẹn, ó ń jẹ́ eléyìí kó máa lọ sí ọ̀dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ àwọn àgbààgbà fáà ní Markaz àtàwọn tó bá jẹ́ àwọn àgbààgbà tí wọ́n ti jáde Markaz. Tẹ́ máa ṣojú ayé sí àwọn tó jẹ́ ọ̀tá Sheikh Adam, sí àwọn tó jẹ́ ọ̀tá Mudiru Markaz, sí àwọn tó jẹ́ ọ̀tá Markaz. Tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ mọ́ ẹ fẹ́ so tiwájú pọ̀ mọ́ tẹ́yìn. Táwọn ènìyàn ṣe ń ṣe ìbàjẹ́ tí wọ́n bá ọkọ̀ Sheikh Adam jẹ́, tán bá ọkọ̀ Markaz jẹ́, ojú dáadáa wo lẹ fẹ́ gbà lọ́dọ̀ wọn? Ọmọ rí wo lẹ fẹ́ gbà lọ́dọ̀ wọn? So tẹ́ bá wá ti dẹ́kun àti máa ṣe bẹ́ẹ̀, àbùkù náà ni yóò máa bá wa ní ọ̀pọ̀lọpọ̀ gbà. So ẹ̀dẹ̀ máa dàbí ẹni yẹpẹrẹ, Ọlọ́run ni yẹpẹrẹ wa. Aláwọ̀kọ́ ni point mi. Ẹlẹ́ẹ̀kejì, kí gbogbo àwọn Markaz ká lọ dọ́ta mọ́. Ká mọ̀ wípé ọ̀tá Sheikh Adam ọ̀tá wa ni. Ọ̀tá bàbá Mudiru Markaz ọ̀tá wa ni. Ọ̀tá Markaz gangan ọ̀tá wa ni. Bó láti mọ̀, ẹni tó bá ti ń sọ̀rọ̀ àbùkù sí Markaz yẹn, tó ń ta fà sí Markaz yẹn pé kó ṣubú, tó ń ta fà sí Sheikh Adam pé gbogbo iṣẹ́ Sheikh Adam kó bàjẹ́ ló ń sáré. Iṣẹ́ Sheikh Adam, òun náà ń kún àwọn èèyàn tí wọ́n lọ ń dá rọ́bìtọ̀ kejì lẹ̀. Àwọn ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Sheikh Adam dáadáa yóò máa sọ̀rọ̀ ìbànújẹ́. Nǹkan tí kò ní sọ, nǹkan tí ó gbé Markaz àbí nǹkan tí ó máa jẹ́ kí Markaz dínkù níyì ni yóò máa sọ ní gbogbo ìgbà. Ibi tí ó máa ti sọ̀rọ̀ Mudiru láìda lábùkù ní bí ó ṣe dá ni yóò máa wà ńbẹ̀. Gbogbo ẹni tó bá ti jẹ́ nǹkan báyìí, gbogbo ẹni Markaz ọ̀tá tiẹ̀ náà ni o. Kí wọ́n lọ gbà bẹ́ẹ̀. Kí wọ́n lọ gbà bẹ́ẹ̀ pọ́ta ẹni. Èèyàn ò nífẹ̀ẹ́ bàbá, ẹni kò nífẹ̀ẹ́ ọmọ. Bí òun ló ti nífẹ̀ẹ́ ọmọ, èèyàn ò nífẹ̀ẹ́ àfáà yín, kò nífẹ̀ẹ́ lékè yín, ẹni kò nífẹ̀ẹ́ tiyín. Wọ́n á lè nífẹ̀ẹ́ yín. So tó bá ṣe ń wá pé kò sí bó ṣe lè máa wá ojú rere tó lọ́dọ̀ àwọn èèyàn báyìí, àbùkù ló máa kàn. Àbùkù ló máa kàn. Ìyẹn jẹ́ point ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, bàbá àgbà Ṣọlágbẹrú, Ubandoma kọ́lọ́njà rí pẹ́. Ẹ̀yin gangan fúnra yín ẹ̀ ṣe ìtìrọ́fù rí. Ẹ̀ ń ṣe ìtìrọ́fù. Torí pé níjọ́ yẹn sọ pé inú bí yín, torí pé wọ́n ṣàfitì yín sí Markaz, wọ́n ṣàfitì Darul Kitab sí Markaz, pé Markaz ló ní máa ka nǹkan kan fún yín sí, ọmọ Darul Kitab ló kọ tó jáde Markaz, máa kà. Ẹ̀yin gangan fúnra yín Markaz ni, kí wọ́n ara yín, kí wọ́n Markaz ni. Rádúrà àwọn ọmọ Markaz lọ́kọ yín. Mò ń gbọ́ lẹ́nu àwọn àfáà wa tí wọ́n ń ka bí ọmọ Markaz 5 sí 6 nínú wọn ní Shabirgeni, nínú wọn ó ní bàbá wa Al-Wazir àtàwọn bẹ́ẹ̀ tó jẹ́ àwọn Markaz, àwọn Sheikh Adam tí wọ́n yanjú, tí wọ́n mọ kí ó lọ́dọ̀ wọn tó já sí pé ní ẹ̀rẹ̀dẹ̀ kí ń ṣe ìtìrọ́fù ẹ̀ ní sọ́ńtà. Kò sí nǹkan akẹ́ sọ́ńtà ẹ̀ máa sọ wípé ọmọ lékè ogbà fà ní ọmọ lékè ogbà fà ní bó lè fẹ́ gbé tí ń wá. Kódà Sheikh Adam láàfà wọ́n kọ́ sí kalẹ̀ àwọn tó ṣẹ́yìn ṣe tíra tẹ kọ́ kalẹ̀ pé àwọn àfáà yín lélẹ̀. Àti pé tẹ bá kọ tíra pé ẹ sọ pé àwọn àfáà yín lélẹ̀, iṣẹ́ dá ọkọ̀ gbọ́ àwọn Markaz tọkọ yín yẹn, ṣẹ́ dá ọkọ̀ wọn síbẹ̀. Kéwu yín, kéwu Markaz ni, kò síbẹ̀ tí fẹ́ ṣe. Kò síbẹ̀ tí fẹ́ ṣe, kò sọ́mọ tí ò ń ṣọmọ ẹni tí ò bá ti ń ṣọmọ Markaz wọn lè mọ kí ó tó ìwọ̀n bá tẹ̀ mọ́ yìí. Ẹni tí ò bá ń ṣọmọ Markaz ò lè mọ kí ó tó bẹ́ẹ̀. Wọ́n bá kí ó tẹ̀ mọ́ yìí. Kálẹ̀ kí ń ṣe Markaz ní ẹ̀ lè mọ kí ó tó bẹ́ẹ̀. Bó lẹ ti fẹ́ mọ̀? So kí o Markaz ní bẹ lára yín ló jẹ́ kí kìíní balance. Ẹni kankan lè lọ Saudi, àwọn tó ń lọ Saudi bí yín pọ̀ tó yá sí pé nígbà tí wọ́n dé wọ́n yàyàkuyà ni, wọ́n ń gé sòkò tó ń sálẹ̀, wọ́n ń pa àwọn èèyàn ní náà ni. Ṣùgbọ́n kí o Markaz tó wà lára yín ló jẹ́ ká mọ̀, ló jẹ́ kí ti yín balance. Ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, point mi ẹlẹ́ẹ̀kẹta. Nínú point mi, òun náà ni wípé Darul Uloom Markaz ni o.
bàbá Ṣọlá Gbẹrú tó ẹ ní inú bí nígbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn ẹ ní ìsìlámọ́ tí àwọn àfa pọ̀ ní Darul Uloom Markaz ló ní Darul Uloom ló ní Markaz. Sheikh Adam ni ó dà àwọn ilé kí ó pọ̀ tí Sheikh Adam tí wọ́n máa ka kíní kan fún yín sìn ẹ wá ń lọ ń dákọ̀ àwọn àfa kíní kan Sheikh Gali Aláàyá Sheikh kíní kan Aláàyá Sheikh kíní kan Markaz Sheikh Adam ni wọ́n ní ọba lọ́wọ́ ní kí wọ́n wá dá Darul Uloom lẹ̀. Sheikh Adam pa àwọn àfa yẹn gẹ́gẹ́ bí Sheikh Adam ṣe máa ń ṣe àníyàn wọn da àwọn ò fẹ́ ràgà gbogbo nǹkan wípé àwọn náà làwọn wà ń bẹ àwọn náà wà ń bẹ bí ọ̀pọ̀lọpọ̀ kó wà àfa àti ń ṣe ń sìn bí ọ̀pọ̀lọpọ̀ yẹn àfa àti ń ṣe ń sìn Sheikh Adam yẹn ràgà gbogbo nǹkan wọ́n pa àwọn àfa mọ́ra èmi nǹkan tí ò bá ní orí pa wọ́n tún fún lórí pa wọ́n lè lóun náà wà ń bẹ tí ó sì sí ń bẹ ẹlòmíì wà ọkàn jókòó ńgbà tó ń ṣe mítìnì ẹ̀ ní kò dá sí pẹ̀lú nǹkan kan Sheikh Adam ó fowó ẹ̀ sí Sheikh Adam yẹn lẹ́wà máa ní kí ta ló wá fẹ́ ok àfa wo ló ní Darul Uloom o lékè wo ló ní Darul Uloom ta ló mójútó Darul Uloom látijọ́ yìí mọ gbogbo wàhálà tí mo dé òun ṣe lórí Darul Uloom ta ló dìde ẹ wá ní Markaz pẹ̀lú ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láíláí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ tí mo ṣe yẹn tó bá fẹ́ ṣe rọ́dù kó jáde èmi náà jáde kékeré sùn èmi ká má ṣe kíní fúnra wa kì í sèmi ó yá Darul Kitab tẹ wá ń sọ yìí Markaz ni mo fẹ́ àfa mi dàpẹ́ bá mi ka nǹkan tí àfa tí ó jáde láti àti Darul Kitab ní tó kà ní tó sọ nípa Darul Kitab ó yá bismillah bá mi ká kó fast. ويجب التنويه بما كان للشيخ من الإسهامات الجليلة في التأسيس العديد من المدارس المشهورة. wọ́n ní ó dáa ká yan àwọn orí pa Sheikh Adam tí wọ́n ní nípa àwọn orílẹ̀ kéw tó lóko àwọn orí pa Sheikh Adam ń bẹ̀ حيث استعان به بعض العلماء أصله في تأسيس المدارس. ṣé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn ilé kéw yẹn wọ́n gba ìyọ̀ǹda wọ́n gba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Sheikh Adam pé káwọn rẹ̀pù àwọn láti wá dálé kéw àwọn lẹ̀. inú bẹ̀ òun ni Madul Arabi Ìbàdàn Sheikh Adam náà jọ dálẹ̀ pẹ̀lú wọn Sheikh Adam dẹ̀ sọ pé àwọn làwọn ní. a tún dárúkọ àwọn ilé kéw mi tó dìde látọ̀dọ̀ àwọn ọmọ ilé kéw Sheikh Adam tó pé àwọn ọmọ ilé kéw Sheikh Adam náà fi dálẹ̀. nínú tó jáde ń bẹ̀ tó pé àwọn ọmọ ilé kéw Sheikh Adam ló dálẹ̀ wọ́n gba ìyọ̀ǹda wọ́n gba ìrànlọ́wọ́ láti kọjá dálẹ̀ nínú Darul Kitab wa Sunnah àwọn ọmọ ilé kí Sheikh Adam àwọn ni wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ wọn ni wọ́n gba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn láti jọ dálẹ̀ tó wà ń gàá kan bí. tí bàbá Ṣọlá Gbẹrú dálẹ̀ ẹ bá mi lọ sísàlẹ̀ pátápátá ṣé kùlíyà Darul Kitab yìí tí wọ́n bá sọ wípé ó jáde pé kí wọ́n fi dálẹ̀ tó jẹ́ ti Markaz 90% ní àfáà ìlú kọ̀ ẹ má bínú ẹ wá bá mi lọ síbi parí pátápátá yẹn 90% tó inú 100% Darul Kitab 90% ti Markaz 10% tó kù ẹ lọ ha fún gbogbo àwọn tó kù gbogbo àwọn ilé àdàbí ilé sàmọ̀rí ilé sùmọ̀rá tó kù tẹ̀sán yẹn àwọn 10% tó kù Markaz ló ní 90% wàlàókí níbi ìparí tí wọ́n bá sọ fún Darul Kitab yìí pé èrìjìhì ìlà aslika tí wọ́n bá sọ fún Darul Kitab yìí pé ó yá padà lọ sípìlẹ̀ ibi tó ti wá kò síbi kankan tó fẹ́ lọ ju Markaz lọ àwọn tó ilà àìsù jẹ́ it Sheikh lórí ọmọ Markaz tí wọ́n bá sọ fún Darul Kitab kó padà sípìlẹ̀ ibi tó ti wá kò síbi kankan tó fẹ́ lọ sọ lọ Sheikh Adam àti Markaz lọ so afa tó kọ́ kínní ọmọ Darul Kitab ní ó jáde mọ́sàrì wọ́n sì bá fa wàhálà tó pọ̀ lórí nǹkan tó kọ yìí so mi ní lọ jù báyìí lọ. Assalamu alaikum warahmatullahi.